Ẹni a fẹ́ la mọ̀, a mẹ́ni tó fẹ́ ni. Ọ̀rẹ́ mi má bínú wọn ènìyàn. Gbogbo ohun tó bá fẹ́ ṣe, dandan kọ́ ni kó sọ fẹ́ dà alààyè kó tó ṣe. Gbogbo ohun tọ́wọ́ rẹ bá bà, gbogbo ohun tí o bá fojú sùn wípé àkókò rẹ ti tó láti ṣe, dandan kọ́ ni kó sọ fẹ́ dà alààyè kó tó ṣe. Kí ló dé tẹnu rẹ è dúró gan? Kí ló dé tó máa ka bọ̀rọ̀bọ̀tọ̀bọ̀rọ̀? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé àwọn etí kan ń bẹ tí wọn ì gbọ́ sí ohun rere tẹ́dà bá fẹ́ ṣe láyé? Ǹjẹ́ ìwọ ṣẹ̀ tilẹ̀ mọ̀ wípé àwọn etí kan ń bẹ tó ṣe wípé tí wọ́n bá gbọ́ wípé lágbájá yìí fẹ́ ṣoríire, inú wọn yìí dùn sí i. Àwọn etí kan sì ń bẹ tó jẹ́ pé inú wọn a máa dùn sóhun rere ṣùgbọ́n àyànmọ́ tí wọn àbí ìṣẹ̀dá tọ́ba mi Èdùmàrè dá wọn etí wọn ì gbọ́ ohun rere láyé. Wọ́n bá ti gbọ́ pé lágbájá fẹ́ ṣoríire, tàmẹ́dù fẹ́ ṣoríire, ọ̀nà láti dàbò ẹni tó fẹ́ ṣoríire ni wọ́n mọ̀ wá káàkiri. Kí wá ló dé tó fi jẹ́ pé gbogbo ohun tí ìwọ bá fẹ́ ṣe nínú ayé ń bí, àfi kó máa ka bọ̀rọ̀bọ̀tọ̀, kó máa ka bọ̀rọ̀bọ̀tọ̀, kó máa ka bọ̀rọ̀bọ̀tọ̀. Ọ̀rẹ́ mi, nígbà tó bá ṣe ohun tó fẹ́ ṣe tán, yálà o fẹ́ fi ìpìlẹ̀ ilé sọlẹ̀, o fẹ́ ra mọ́tò, o fẹ́ ṣe ìnáwó ńlá kan, dandan kọ́ ni kó tí ka bọ̀rọ̀bọ̀tọ̀. Ìgbà tákòkò bá tó kù díẹ̀ tó bẹ̀rẹ̀, tó ti bá Ọlọ́run rẹ sọ̀rọ̀, ó rí pé yóò ṣe é ṣe. Òwúrọ̀ yìí, òwúrọ̀ aláyọ̀ ni ó jẹ́ fún èmi àti ẹ o. Ire o.